Kórí jẹ́ ògbó, kórí jẹ́ ọpẹ́. Kórí jẹ́ ògbó, kórí jẹ́ ọpẹ́. Ọlọ́jọ́ ìbí wa á dàgbà, kórí ẹ jẹ́ ògbó. Kórí jẹ́ ògbó, kórí jẹ́ ọpẹ́. Kórí jẹ́ ògbó, kórí jẹ́ ọpẹ́. Ọlọ́jọ́ ìbí wa á dàgbà, kórí jẹ́ ọpẹ́. Ọmọ dúró mọ́dé mo wá kí o. Ọmọ wúndé yàn yòlò wúlò o. Ìjẹ̀bú ọmọ èrè ni wá. Ọmọ Sàlámì. Ìjẹ̀bú nílé bàbá rẹ̀ ọpẹ́ tí mo dá máa ń gbọ́. Ọdún tó mú ọdún owó. Ọdún tó mú ọdún ọlá. Èbí bọ́dún tuntun bá ti dé pèrèkún àmàwọ̀ tuntun wálé ayé. Torọ́ ọdọọdún ní sàpẹ̀rúwẹ̀ ọdọọdún ní lásán ọdọọdún lẹ́wà máa ń wà. Ọdọọdún ló máa wà lágbára lọ́wọ́n ọba ikú wà nípa ẹni kékeré wà ní kánjú kú. Ohun gbogbo tó o bá ti dáwọ́lé máa yọrí sí rere ni. Ìjẹ̀bú ọmọ èrè ni wà pẹ́ tí mo dá. Inú ilé ló bá wà owó dé. Ẹ̀yìnkùlé ló bá wà owó ìyẹ̀wù. Ìyàrá ló bá wà wà kọ́kọ́ lé. Ọláyẹmí lèmi a máa jẹ́. Ọmọ Ẹlẹ́dùmarè ló kọ́ tèmi gangan ṣe yìí sàmọ́dún. Ọdún ayọ̀ ló sì mọ́ ṣe. Ayé gbàjẹ́ bóun ní ẹ̀rí wí ni ó. Ayé wà gbàjẹ́ bóun ní ẹ̀rí wí ni. Ayé gbàjẹ́ bú amẹ́lẹ́ yòókù àmùsọ̀dọ̀ Agẹmọ. Lẹ́wọ̀n ọmọ èrè ni wọ́n ọmọ Bàjẹ́gbàlúrà ọmọ Awùjalẹ̀. Ọmọ dúdú lẹ́ ọmọ bẹ́ẹ̀ ṣe. Pupa tọmọ bẹ́ẹ̀ so òsì nílẹ̀ ọmọ wúṣẹ́ ni ọ̀yọ̀yọ̀ ń yọ o. Ọ̀yọ̀yọ̀ mọ̀yọ̀ mọ́ ohun tí ṣe ni ò lè pa ni. Ọmọ dúró mọ́dé ọmọ dúró mọ́sù pẹ́ẹ́dì yẹjẹ. Ọmọ akẹ́rìgbò kẹrò obìnrin tí ń bẹ lójú ọ̀nà lọ́kọ̀ọ́rí kí ilé bàbá tiẹ̀ gangan. Ọmọ onígbòkun àìdé ọmọ onígbòkun àjòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ gbòòrò bàbá tiẹ̀ gangan yóò padà dẹ́ni ẹbọra ni o. Ọmọ dúró mádé máa ń gbọ́ o. Kò sẹ́ni tó kọ́kọ́ mẹ́kún ọgbọ́ bàrà rí. Kò sẹ́ni tó kọ́kọ́ mẹ́kún ọgbọ́ bàrà rí. Ọpẹ́ tí mo dá máa ń gbọ́. Kò sẹ́ni tó kọ́kọ́ mẹ́kún ọgbọ́ bàrà rí. Ìyá bàbá tiẹ̀ gangan ló kọ́kọ́ mẹ́kún ọgbọ́ rẹ̀ mọ́. Ọmọ onígbòkun àìdé ọmọ onígbòkun àjòjì ò gbọ́dọ̀ wọ̀. Ọmọ olówó ṣe ń báyé. Ìjẹ̀bú gangan náwó dọ́là kẹ́ẹ̀kọ́ tó dé. Èbó bá dé tó olówó dọ́là púpọ̀ sí. Owó òun ló wá dọ̀wọ́ ẹrú ló wá dọ̀wọ́ ọmọ. Ìjẹ̀bú ọmọ èrè ni ìwà. Anáwó tó yìnbó nílé. Àtẹ̀yí sàmọ́dún ọdún ayọ̀ ló ti mọ sí ọmọ àrójò joyè. Ọmọ Bàjẹ́gbàlúrà ọmọ olówó joyè méjì pọ̀. Ọmọ dúdú ilé ọmọ bẹ́ẹ̀ ṣe. Pupa tó mọ̀ bẹ́ẹ̀ ṣe òsì nílé. Arẹ́yẹ mọ̀mọ́ roko ìran bàbá lẹ́rọ̀kọ̀ ẹ̀yẹ ti lọ. Ọmọ oníṣúlé kò sọ́bẹ̀ tí ń bẹ nílé bàbá rẹ̀ mú tó. Ọmọ ń ṣẹ̀yọ̀ ọ̀yọ̀yọ̀ ń yọ̀ o. Ọmọ fìdí pọ̀tẹ̀ ọmọ fìdí pọ̀tẹ̀ ọmọ fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ iṣu mẹ́fà ní iṣu Jẹ̀bú. Ìjẹ̀bú àjẹ́ méjì wọ́n ta méjì wọ́n mú méjì tó kù wọn bí sọdọ́ Agẹmọ. Ọmọ Alágẹmọ abijọ́ wíní. Ẹ wá wo Jẹ̀bú yọ ọmọ èrè ni wá. Àná wo nílé ló pẹ́ tiẹ̀ nílé o. Ọpẹ́ tí mo jẹ́ máa gbọ́, Mustapha máa gbọ́. Owó nílé ló pẹ́ tiẹ̀ nílé. Ó wá wọ lọ́nà, àpẹ̀tẹ̀ lọ́nà. Ó wá wọ ọmọ Jẹ̀bú, àpẹ̀tẹ̀ lójúde ọba. Ìjẹ̀bú ọmọ èrè ni wá. Ọmọ Awùjalẹ̀, ọba borí ìrè pẹ̀lú. Ọmọ bẹ́ẹ̀ kò jà mọ́, wàyà owó ń tutù ṣe. Ìjẹ̀bú ọmọ àṣà lè gẹ́gẹ́ bí ẹni òrò bìrìrì. Bẹ́ẹ̀
bí ogún bí ọgbọ̀n bí igba aya ń bẹ nílé bàbá rẹ̀ tọmọtọmọ ọmọ Ìkòròdú ọ̀gá oríwó ọmọ sáwọn ní póríkì ẹsẹ̀ ọmọ ìmọ̀lẹ́ afẹ́lẹ́já ọmọ onígbòpá ìdè ọmọ onígbòpá àjòjì ọgbọ́dọ̀ wọ ọmọ onígbòrúrú ọmọ Ìkòròdú ọ̀gá kò sẹ́ni tó kọ́kọ́ mẹ́kún wà gbọ́ bàrà rí iná bàbá tiẹ̀ gangan ló kọ́kọ́ mẹ́kún wà gbọ́ rẹ̀ mọ́ ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́ àtẹ̀yí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ó yá mọ̀ ń gbọ́ ọdún èyí ọdún àṣeyẹ rẹ ni lọ́lá olúwa ò wá ní kú ibi ò wá ní bá ẹ ò ní ṣìṣe àṣàṣì onímú ẹ ẹni bá pẹ́ òkú lákú ọpẹ́ tí mo dá ẹni bá pẹ́ òrìn ìsọnù láàrin jù àṣeyí sàmọ́dún ọ̀rọ̀ gbogbo tí wọ́n pa ọ́ lẹ́nu ò wá nípa ọ́ lẹ́kún ọ̀rọ̀ bí ẹkún bí ó ṣe ò wá ní tọ́sí ẹ ọdún èyí ọdún àṣeyẹ rẹ ní lágbọ́rọ̀ lóhùn ọba wá ní ṣìṣe àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló ti mọ̀ ṣe bí wọ́n bá níta níkọrẹ́ òwì tí ọ létí wọ́n hàn pé ọláyẹmí Olódùmarè ni ọmọ Ìjẹ̀bú olówó joyè méjì pọ̀ odò òṣèlú nílé bàbá mi èmi ọmọ Agẹmọ èmi ọmọ Abomitọrẹ ibẹ̀ fún nílé yèyé mi èmi ọmọ Ṣẹ̀rú Olú ó ní pé fún ọmọ Abomitọrẹ ọmọ àgbọ̀ wọ̀yọ́ àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ́ ṣe